ẹni òfò ayé àti ọ̀run òun ni Saheed Sheikh. Mi ìṣépè fún o, ìyàwó ẹ̀ṣẹ̀ṣẹ̀ ti aláìsí, ìyàwó ẹ̀ṣẹ̀ṣẹ̀ ti Ọlọ́run nípè láìpẹ́ yìí. Saheed o tí lọ́ṣẹ̀ kan o tó ti wọnú wọ́nranwọ̀nran. Kí ni ọ̀kan lọ́mọ ìbára ṣe fún ẹ? Mi mọ̀ pé nǹkan aṣẹ́fún láì olóhùn kọ́ lòun ṣe o, bọ̀ kó tiẹ̀ jẹ́ báwọn tó wà pẹ̀lú ẹ̀ náà ṣe. Òun dẹ̀ òun fi yá ó ti jáde, ó ti wá dìbọn pé kò rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti ṣépè tó ṣe gbogbo ẹ̀. Saheed ẹ̀gbọ́n ẹ̀ tọ́lọ́wọ́ bá fi àdánwò kan wá bá ẹ pé kó o ṣàánú òun ní pé bóyá o lè bóun bá sọ̀rọ̀. Mi máa níyàn ẹ bóyá òun náà wá pé kó wá fi ṣẹ̀sí ní o wallahu alam. Ṣé ọ̀rọ̀ ẹ bí ṣòro dá sí? Ẹ má jẹ́ kí n tàn yín, especially àwọn tó bá wà ní abroad, àwọn ni wọ́n lè testify, àwọn náà lè rí bí Ọ̀kanlọ́mọ ṣe ń sọ. Pẹ̀lú Ọ̀kanlọ́mọ à ń sèyàn Ọ̀kanlọ́mọ, but from the angle tó Ọ̀kanlọ́mọ fi ń sọ̀rọ̀ yẹn Sheikh, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sympathize pẹ̀lú Ọ̀kanlọ́mọ pé àìmọye irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa. Kò sí nǹkan tó wù kẹ́ ẹ ṣe fáwọn kan kò tó wọn ní Sheikh, wọ́n lè máa bà yín jẹ́ ni. Kò sí nǹkan tó wù kẹ́ ẹ forí ṣe kẹ́ ẹ fọ́run ṣe, kò ní tó àwọn kan ni. Ẹ lè please gbogbo èèyàn. Bọ̀bọ́ yìí ń sọ fún Saheed nínú phone call yẹn. Saheed ń ṣe bíi pé kò gbọ́. Saheed ṣàfẹ́ máa lọ síbi nǹkan tóun máa rí dìmú because ó ti ń rìkọ́ọ̀dì Ọ̀kanlọ́mọ. Nǹkan tó ṣáà máa rí dìmú. Sẹ́rí gbogbo orin tọ́lọ́ ní Ọ̀kanlọ́mọ. Mi Ọ̀kanlọ́mọ kò kí ń ṣe èèyàn títí wá but ó ní nǹkan kan tí máa ń nífẹ̀ẹ́ lára ẹ̀ Sheikh. Gbogbo tó bá fi ń ṣe gbogbo tó bá jẹ́ achievement títí tiẹ̀. Ọ̀kanlọ́mọ máa ń darí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé nǹkan tọ́lọ́ ní kí n lè ṣe lélẹ̀, Ọlọ́run ní kí n bọ́ Saheed a máa ní àwa lọ́lọ́run gba ayé fún ẹ mọ̀ kẹ́ bá compare and contrast aside from pé bóyá kẹ́ bá fọ̀rọ̀ ẹ̀sìn díẹ̀ wò bọ́bọ́ Saheed yẹn kò ní ọmọ ilé ilẹ̀ ló yẹ kẹ́ gbà. ẹ má jà bu ẹjọ́ ẹ bá wa advice ẹ ni. Sheikh ọ̀rọ̀ Saheed ò sí ní ọ̀rọ̀ advice kò lè gbọ́. Ẹ má jẹ́ ká tán Sheikh ẹ má jẹ́ ká tán èèyàn tí ẹ̀mí ẹ̀ tó ti poison wà ní ẹ̀mí ẹ̀ ni ó máa ń gbẹ̀san. Èyí Saheed nìyẹn Sheikh ẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́. Tí nǹkan bá pé 20 years bó ṣe máa gbẹ̀san kò ní kúrò lẹ́mìí ẹ̀. Saheed ò kì í ṣe ń tó máa mójú kó tẹ máa sọ pé gbójú bẹ̀ má ṣe mọ́. Tó bá gbójú níbẹ̀ lójú ayé ó yìí máa support àwọn kan ní background tó máa post oríṣiríṣi. Sheikh rí post táwọn ọmọ ẹ̀ ń ṣe kiri ni. Ṣé kò mọ̀ ni? Tó bá tiẹ̀ ló kò kọ́ wọn àgbà but Saheed ó fẹ́ sọ pé o ní àìdíà àwọn tó wà behind the scene. Saheed ó fẹ́ sọ pé o lè sọ fún wọn pé káì ẹ stop ẹ eléyìí òun ṣe ara ẹ̀sìn tó bá jẹ́ pé mi lẹ fi ń support ẹ stop ẹ. Kírun bọ́ọ̀lù ọmọ kékeré ọmọ ọdún dídì yẹn kó máa lọ̀rọ̀ Jami against Dr. Sharaf Saheed. Wọ́n ló ń lọ̀rọ̀ yẹn kan ló sọ pé ó tún lọ̀rọ̀ olómi pókìtì against Dr. àwa máa pe Sarafa kìnnì kan Saheed ó rí. Ìwọ wá ń ṣẹ̀ṣẹ̀ sọ pé Ọ̀kanlọ́mọ kọ́kọ́ bẹ̀rẹ̀ kìnnì kan. Àwọn eléyìí táwọn tiẹ̀ ń ṣe tó bá jẹ́ pé àwa ní irú ọkàn táwọn èèyàn sọ̀pọ́tà Ọ̀kanlọ́mọ ni ó mọ iye ọ̀tá tí wà ní. Àwa náà lè fi gbogbo kìnnì yẹn ju ẹ̀ Saheed ṣùgbọ́n kí lèèyàn fẹ́ gbà bẹ̀. Ó mọ nǹkan tó ìwọ̀n àwọn kírímínà tó kó jọ ó mọ nǹkan tí wọ́n ń ṣe ní orí social media ni Saheed. Ṣé o fẹ́ ká máa lé gbogbo oríṣiríṣi àwọn péjì olóṣì tí wọ́n ń da orí social media rú pẹ̀lú kọ́ máa gbé fọ́tò àwọn èèyàn kọ́ máa sọ oríṣiríṣi nípa àwọn kọ́ máa parọ́ mọ́ wọn Saheed ò mọ̀ ìwọ ò mọ̀. Àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ṣe program tí wọ́n máa bú àwọn àfẹ́sì ṣé bó máa ń pè síbẹ̀ Saheed tí òun kì í pè síbẹ̀ ni. Ṣé àwọn pípù tó ní pages tó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ wọn kì í comment lọ́ndẹ̀ tí wàá máa acknowledge wọn. Àbọ̀ òkè ń pariwo jọ dídí ẹ̀rá mi kọ́ tiẹ̀ ẹ̀rá mi ṣe kíní kan tó òun ṣe ni Saheed tó ò mọ̀ wọ́n ni. Ètò ìṣe mi láàánú fún ẹni pé tó ń ṣe fara ẹ̀. Ebi ẹ̀ ò lè já wa mọ́ ìwọ làwọn ká wá tọrọ owó lọ́wọ́ títí ẹ̀. Báwo ló ṣe rò pọ̀ lóhun bá ń ṣe ná? Bí èèyàn ló rò pọ̀ lóhun yìí. Wọ́n á dẹ̀ máa sọ àwọn nǹkan tí wà á jó tí àjókòó á máa rẹ́rìn. Báwo tiẹ̀ sì jẹ́ tí wọ́n wá tọrọ owó lọ́wọ́ títí ẹ̀. Owó tí wọ́n gan ní tí ò tí ì tó ẹ jẹun. Owó tó onítòwò tí ò sí fọkànbalẹ̀ fún. Ọlọ́run á ṣàánú ẹ. Kò ní jẹ́ kó bá bó ṣe ń lọ yìí kò ní jẹ́ kó bá kú. Saheed ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè fi sọ̀rọ̀ nípa ẹ̀ tí a sọ. Ìwọ ni kókó ló lè tó àṣírí èèyàn but àwa restrict ara wa sórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tá a bá máa sọ nípa ẹ̀ ó máa ní í ṣe pẹ̀lẹ́sìn tí wọ́n máa sọ pé o ṣe kinní kan báyìí nígbà kan pẹ̀lú ìyàwó kan Saheed á mọ gbogbo ẹ̀ bọ́ Ọlọ́run jẹ́ ká ṣe irú ẹ̀ láìláì because aburú ni Saheed á mọ̀ Saheed jẹ́ ń dá ẹ sí àfáàwá tó wò yìí tó ń bú wọn tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ wọn ò ní fi sọ̀rọ̀ ibi tẹ́mi gan bá tún ti fẹ́ máa kọjá ẹnu àlá wọn á tún máa ní àbọ̀dá lẹ́kàn àìmọye ìgbà míì tí wọ́n á send message ẹ má sọ báyìí o Saheed nǹkan tó ń jẹ́ ẹ̀sìn nìyẹn nǹkan táwa fi ń rí wọn pé àwọn ẹni rè làwọn pípé nìyẹn bọ́ Saheed
kan fi Ọlọ́run ọba bẹ̀ẹ́ má ṣe kíní wàá ṣe ìwọ náà wò kí ni ó ṣẹ̀ṣẹ̀ lóòsì ìyàwó ẹ̀ lọ́sẹ̀ kan àbí méjì Saidi òsì burúkú yìí ló tún wá ń bá jù kí wàá ní tó wá àchíf bẹ́ẹ̀ sí ó wá ń fi ẹni tó wá bá ẹ fún àlọ́wọ́ ẹ wá fi ń ṣẹlẹ́yà ẹ wá ń gbé fọ́tò èèyàn kan jáde kó yà wò Saidi ṣé yẹn jọtọ̀ ọmọlúwàbí èèyàn kan wá ń sọ fún ẹ pé sẹ́sìn lélẹ̀ kò wá ń ṣe pé ìbéèrè tèmi náà ń béèrè lọ́wọ́ ẹ sẹ́sìn wàá ní Saidi because èpè tó òun ṣẹ́fẹ́ ni ẹnu kò yé mi tó fẹ́ sọ́dẹ̀sìn ni òun ṣẹ̀sìn ẹ̀sìn lòun ṣe Ọlọ́run á là ẹ́ o mi ò blame mi games ní kankan ṣe pẹ̀lú game tí wọ́n wà tẹ́jọ́ don play but ẹ̀sìn ni wọ́n ṣe ó ti máa ń ṣèṣin yẹn ti pẹ́ o ní nǹkan tó ṣe gbogbo ẹ̀ wá ju nǹkan tó máa ń pè mí nínú jẹ́ ṣèké ni pé ó ti ní nǹkan tó ti ní mission nǹkan tó ń bá bọ̀ sórí program àwa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn olùbí láì mìíràn ṣe tọ́ ní ọtí a wọlé pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ní nǹkan tó fẹ́ wá fihàn ṣẹ̀ṣẹ̀ Saidi ó tán náà bá jẹ́ o Ọlọ́run ti parí ọ̀rọ̀ ẹ nínú Al-Qur'an nínú Suratul Baqarah Ọlọ́run ti parí ẹ̀ ó tán náà jẹ́ o àforí ara ẹ o ṣé Ọlọ́run bá sọ ní ẹ̀sán lórí because ọ̀rọ̀ bọ̀ yẹn àwọn tó bí Ọlọ́run tó bá wà láàyè yẹn kó máa sún ẹkún ni bàbá ìlànà sàlámù barakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Hello. Jọ aláàjì ẹ ṣeun ẹkú ọ̀rọ̀ àdínì. Ṣé rí àwọn ará bíi ẹ̀yẹ ọ̀kọ̀lọ́mọ yẹn èmi náà kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣé láwọn bíbó yìí aláàjì gbogbo wa tó ń wò lórí social media yìí ó kù díẹ̀ káàtó àwọn tá à ń pè lẹ́lẹ́sìn náà rèé o tàbí àwọn tá à ń gbọ́ wá sí wọn tó ń jókòó afa ibi tó ti wá kéwòn ní òye wa ẹ̀yin lẹ́ni ká má bù wọ́n sìn ṣé gbogbo tó ń ṣe é sí ṣé wọ́n fi ń fa ẹ̀rù mọ́ra ni àbí kí náà gbowó ilé. Ìwọ ọlọmọ ó sọ̀rọ̀ tó dààmú program ilé ni mo kọ̀wé kọ́mẹ́ǹtì ni tó wà ní sàtó wà ní mọ́tò tó ló wọ́n lamẹ́ríkà tó ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ̀rọ̀ la gbọ́ ẹ̀yin understand tọ́rọ̀ bá rí báyìí ẹbí ẹ̀ wá lóòótọ́ olùbá Saidi nìyẹn ó ní ọ̀rọ̀ kíní kan pa àwọn pọ̀ àwọn ológun fún táwọn ta ilé 40 million ìdígi táwọn 7 million lọ fún àwọn mẹ́rin ni ẹ pé owó yẹn jẹ́ bí 1.7 ọ̀kọ̀lọ́mọ fún wọn ní 1 million good and fine ó fún 1 million ọ̀kọ̀lọ́mọ ní 1 million tóun fún wọn 700,000 tó kù tóun fún wọn òun fi tún lè ṣe ni bóyá bẹ́ẹ̀ ni ó ní màmá wọn ń gbé something like that ṣá ibẹ̀ ló dé ń gbé ìwọ ẹ̀gbọ́n tó ń gbé bẹ́ẹ̀ tó lọ sọ nǹkan bẹ́ẹ̀ síta kí ló bá kó 700,000 fún síkí máa fi dílé gbà torí àwọn ẹbí ńgbà míì náà wọ́n máa ń fọ àkọ́ mi dẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ ká àwọn fúnra wọn náà máa ń tira wọn síta tó bá kó 700,000 fún sí tó ní kó kó nílé tó wà ẹ̀ tó máa pé òun náà Ọlọ́run ló ní kálukú gbogbo da abatẹ̀ lálábara pa ni ẹ pé bóyá o èèyàn dáyọ̀ dáadáa kò sí téèyàn fẹ́ tẹ́bi lọ́rùn náà èyí understand ìlú ẹ̀rí sí ló kọ bẹ́ẹ̀ fún ọ ní ìwé tí Nàìjíríà sọ́nsìn kí ọ̀rọ̀ ilé gan kọ̀tẹ̀ yọ kó nù bùkátà yàn pé ilé tó ń gbé ìbí awálé ayé náà wá sinmi ni awálé ayé wá ní ìsinmi à ń jàǹfààní ara wa ni ẹni tí bàbá ẹ̀ bá wà nù ayé tó bí tó kọ́lé táwọn ọmọ ń jàǹfààní bẹ̀ orí ńlá lọ́lọ́run ṣekun ẹ̀rí stand ní ayé yìí ni gbogbo àti mọ̀ra wa rí kò sẹ́ tó mọ̀ra wọn látọ̀ ọ̀hún ọlọ́rẹ̀ ti sọ fún wa náà gbogbo nǹkan náà ló máa tọ́nu ayé yìí náà tàbá dọ́run sí gan-an bàbá tí tó kọ́lé lẹ́ẹ̀fọ́ yìí tẹ́yìn jẹba àlàfo lòyìn tẹ́ẹ̀ rí létà yìí ẹ̀mọ ohun tó wà lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí dọ́run sí kẹ́ni láìláìláìlá tẹ́ǹsì láyé ẹ̀rí fa wà lókè àmọ́ oníkálukú máa fèsì tiẹ̀ náà ni. jọ́rọ̀ mi yé yín tó gbogbo tó ń ṣe Saidi ò dẹ̀ ní ròrí tiẹ̀ ẹni pé mi tó bá ní màá ní gbọ̀n Saidi ò ní ròrí tó bá ní ròrí ni ìyàwó ẹ kú tí èèbó ló tọ́ sí kò ní ròrí kò dẹ̀ mọ́ bí tíyàwó yìí fún àṣẹ gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ń búyàwó yìí àwọn ẹbí ìyàwó gan ló ń dùn jù wàláì small bit la sí la wa because àwọn àyìn àgbàlagbà máa ń pòwe kan ẹ jẹ́ bí kẹ́bí Yorùbá ta jẹ́ àní ọmọ sàn ló máa ń jẹ́ kíkó gbó bàyẹ̀. bẹ́ẹ̀ni. òkú tó kú yìí sí ó sì ní bàbá kí ni kí bàbá máa wí ọ̀kan lọ́wọ́ máa sọ̀rọ̀ ń sọ àsọtọ́ ọ̀rọ̀ ló sọ ìyàwó ẹ tó kú yẹ ìyàwó ẹ tó kọ ọmọ náà tó kú oró yẹ Yorùbá ṣe mùsùlùmí ṣe ń sọ oró èdè bẹ́ẹ̀ lẹ́nu. ọ̀rọ̀ burúkú ni. ọ̀rọ̀ táwọn ìpín ìsọ yìí wàlẹ́ àṣírí ń tẹ̀lé lórí wọn gbogbo tó ní wọ́n tó ń ṣe wà lamẹ́ríkà ẹ̀ kò ń kọ́ ló máa kọ́ lamẹ́ríkà. ó ti yẹ ẹ̀bí táwọn ti máa ń sọ̀rọ̀ lóyìnbó làwọn adé sí dáadáa kò sí nǹkan kan lọ́wọ́ ní nǹkan kan rárá èèyàn tó bá jẹ́ nǹkan ń dárùn kí n bá ń sọ̀rọ̀ UK mu wà wàláì tàbí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ti fáwa nínú ayé. alhamdulillah. yẹ̀rìsítàn ṣùkúrọ̀ ìlà gbogbo táwọn ń ṣe yẹ wọ́n lọ́ ń ṣe wọ́n ní nà kò tọ́ sí wọn àwọn àfáàlà Saidi yẹn nítorí rẹ̀ ò balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọn tàbí pé ó tún ní làákàì tàbí fojú pé táyà yìí máa ń gbọ́rọ̀ ẹnu ẹ̀rù bí aláìka ẹ̀wà ìgbéraga tí wọ́n ń pọ́nrọ̀ òun náà oníṣẹ́ tiẹ̀ bọ́ lọ́run náà gbogbo tó bá máa ṣe fẹ́ bí kò lè wọ̀n sí gbogbo àwọn ẹ̀dá bá ń ṣe bí ẹ̀ wọ́n máa wọ pé wọ́n àràbù ọ̀rọ̀ nílé tó fẹ́ sọ yìí ẹ̀wọ̀n ọ̀rọ̀ tí bàbá Mudiru Adikini sọ lórí ọ̀rọ̀
Jamiu Adégúnwà tó ní ó ní ó ń bú àwọn pé àwọn kó ìwé jọ àwọn ò lo social media issue àwọn ò lo kọ̀ǹpútà ẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ káwọn kó sí kọ̀ǹpútà ìmùdúró dẹ̀ ó yan fínífíní ni pé kò sẹ́ni tí ò kí ní irú bẹ́ẹ̀ ó wà àwọn lọ́ọ̀yà oríṣiríṣi lọ ní store tó máa ní bookkeeping gbogbo bẹ́ẹ̀ yẹ tó bá ṣe yẹ kó máa ṣe nìyẹn gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ kí àwa mùsùlùmí máa kà fún gbà míì àfojúfowó ẹ má gbọ́dọ̀ mi pọ̀ ṣà àwọn ẹni pẹ̀lú gbọ́dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ìwé wọn kéwì ni o kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o kó máa sọ ara bí kó máa bọ́ àtàjẹ́ mùsùlùmí o so ẹ jọ tó lọ advice dem fún ẹ̀mí láìkẹ́ ẹ wọ bẹ́ẹ̀ máa sọ fún ọ̀rẹ́ mi kọ́dà tó wà ń bí àbúrò mi tàbá wọn ní Ibnu Atari mo ní bàbá òun nàpọn púpọ̀ mo ní tí àwọn alice náà ṣe máa fẹ́ bá Saheed jà tó pé ẹ̀ ń fẹ́ bàjà ẹ tún máa fẹ́ advice ẹ̀ ni tẹ́bá rí nǹkan tí Yusuf Yema Ahmad Ayekin àwọn èyí òun bá wọn ṣeré rárá máa ń láàlì wọn gidi kó gbogbo ìbọ̀tẹ́ yìí mo tún máa wò pé bàbá Atari àgbàlagbà tún bàbá yìí tó ṣe máa ń lò láàká ìpàdé Saheed wọn fẹ́ bá Saheed máa fẹ́ pèsè àsìkà kéèsì ni bóun là ń gbọ́ prógámù yìí sí pé ẹ̀ bá wọn jà ẹ̀rẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì bú wọn tọ́lọ́run ṣe tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run dá yín dáadáa aláì bàbá ẹ̀jẹ̀ bá yín ṣe ń ṣe máa ṣe bẹ́ẹ̀ lọ aláì ẹ̀ṣọ́ dáadáa wà fún yín lágbọ́rọ̀ lọ àláfíà ara máa jẹ́ òṣè o. ọlọ́run bí ilẹ̀ ẹ máa fi làákàyè máa tù níta wálé ayé wá sí lọ́run ní kálukú náà ló ní dáadáa tó táwọn ń ṣe yẹ wọ́n ràn lọ ń ṣe inú ayé wọn ní kankan Saheed ìyá rẹ̀ ò balẹ̀ kò lérò rí tó bá lérò rí ni gbogbo tó ń ṣe òótọ́ sínsìn wàláì sọ ẹ mọ kọ́ tó ń pè lẹ́ran ara ní ẹyin tí ó bá nífẹ̀ẹ́ ẹlòmíì wọ́n tẹ̀lé mi ti bá ní psychiatric bẹ́ẹ̀ ikú obìnrin gan ṣẹlẹ̀ mi di bẹ́ẹ̀ tó bá gbọ́kùnrin wà láì small be like tó bá gbọ́kùnrin ló ṣe wà ẹ̀ tó bá gbọ́kùnrin obìnrin ló ṣe bẹ́ẹ̀ ni ọkọ̀ ẹ̀kú bẹ́ẹ̀ ẹlòmíì dídàkudà náà fẹ́ bá wà mẹ́ gidi. ẹnà ohun táwọn ń ṣe tó fi ń ṣe yàrá yìí tó fi ń ṣọ̀rọ̀ social media náà ayé tó ń wá followers yẹn it's wrong wọ́n á ní ọlọ́run ikú la pé Yorùbá ń dábàá ń jà bí ká kúkọ́ ni Yorùbá ń wí tọkùnrin ọmọ yẹn náà ń ṣe jáde jáde yẹn. Saheed sí àwọn tó mọ ìyàwó ẹ ṣe òun fò sókè wọn fẹ́ ṣe lámì òun ṣe tó ń ṣe wọn náà wọn bàbá ìyàwó ẹ dẹ́wà dẹ́gbẹ́ fún mùsùlùmí lòun náà kí ni kó máa rò ẹni kò ní lórí. Ọlọ́ba wa tún wọn ṣe. àmì o bàbá iṣẹ́ ẹkú àdínní ọlọ́run àdúró tì yẹn ní dààmú. àmì àtẹ̀yìn náà. ọlọ́ba fún ẹ̀ṣọ́ sá ó dàrọ̀ sá. ó dàrọ̀. náà so inshallah fún àwa míì náà tí àwa náà bá fẹ́ dá sí ètò kí Ọlọ́run bá kó bá wa san ọmọ ìyá wa tí wọ́n bá wa dá sí ètò náà kó bá wa san wọ́n lẹ́san lóore so a rí i pé ń ta àkọ́kọ́ ṣe lálàyé fún wa ńlọ́lọ́ ní káwọn náà kọ́kọ́ bá wa kán mọ́ sí so ká má wulẹ̀ bú anybody wọn so àbẹ̀ lọ́wọ́ bá fún wọn náà ni táwa náà bá kàn tún ní advice torí pé léyìí táwa ń sọ yìí àwa náà lè sọ gbogbo ẹ̀ tán nítorí wọn bá ní kó ní kálukú rí sọ ní ibẹ̀ náà ni so advice náà ni a mọ̀ fún wọn but láti tún pè wọ́n ṣàkíyèsí gbogbo ibi tí oníkálukú náà a rí pé ibi aspect ibòmínà náà tún lọ yẹn sìn so èèyàn tó kú ọ̀rọ̀ ikú là ń sọ yìí èèyàn tí obìnrin kú fún a tún máa jáde a tún máa sọ̀rọ̀ normal àbí wà tẹ́ pé nǹkan kò tiẹ̀ ṣẹlẹ̀ rárá so bọ́lá wọn bá kó sànù wa so bí a ṣe ń sọ lọ jàre àwa tí a bá wá fẹ́ bá wa dá sí títí ètò wa náà so ok mo ti bá débi ọ̀rọ̀ masjidi tí aláya fẹ́ kọ́ so ìyẹn ni tí Ọlọ́run kádàrá kí ìyá wa náà kí wọ́n bá wa dá sí so àwa fẹ́ kí àwa tí a bá wa dá sí prógrámù wa so abẹ́ Ọlọ́run bá kó má jẹ́ kí ó dúró báyìí so òun náà ni àkáǹtì tí a fi sí abẹ́ screen yẹn tí ó wà ó jẹ́ 1381503713 Access Bank so ní ẹ̀kan sí ẹ jẹ́ ká tuntun pé 1381503713 so fún àwọn tí a bá fẹ́ bá wa dá sí ètò náà so ráì pé àdúgbò báyìí nígbà tí a bá ti rí àwọn ẹlòmíì tí wọ́n fẹ́ bá wa dá sí ètò mọ́ kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó tún sọ wá di ìgbà míì tí a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ so tí Ọlọ́run bá ń kádàrá pé káwọn ìṣesí wọn yìí kí ó máa lọ bó ṣe ń lọ yìí so bi'idhnillahi ta'ala Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ṣé ẹ kálẹ́? Ẹ kálẹ́ bàbá. Ẹ kú jihad. Àmín ẹ wo. Allah kó bá wa san ní ẹ̀san olóore. Allahumma àmín, Allahumma àmín. Inú mi dẹ̀ dùn gan, inú everybody tí tó ń wo program yìí, inú wọn dùn bẹ́ẹ̀ sì deal pẹ̀lú program yìí. Ẹ fi sí ọ̀tún, ẹ fi sí òsì. Kò ń ṣe pé bóyá ẹ lè dájọ́ tẹ́ bá ní kẹ́ ẹ dájọ́ fún ara yín but kó má dàbí pé bóyá èèyàn ṣàbùsí fún apá kan sí apá kejì
Ọlọ́run àbá wa san yín ní ẹ̀san lórí. Àmín, àmín. Tí o bá ń ṣe pé bóyá ó ti dé level pé kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ wọn ò kí ń ṣe ọ̀rọ̀ tó yẹ kéèyàn dá sí. Torí kò fi kankan jọ mọ́rọ̀ ẹ̀sìn, but ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ̀yin fi wá padà ṣe ń sìn pé kí wọ́n bẹ̀rù Ọlọ́run ọba. Ọlọ́run á jẹ́ kó ṣe wọ́n ní àǹfààní. Àmín, àmín. Ṣé rí máa tẹ̀lé ọ̀rọ̀ tí ẹ sọ pé kéèyàn máa bú èèyàn kankan. But èmi fẹ́ give testimony. Okay. Mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí Allah. Mo dẹ̀ fẹ́ bá ẹni tọ́lọ́run bá tún ní kó wà nírú position títí èmi náà àti àwọn yòókù náà pé wọ́n kú oríire. Ọlọ́run bá là wọ́n kúrò nínú pàkúté èṣù. Ọlọ́run là wọ́n kúrò nínú bondage Saheed Shittu. Alájà kan ni wọ́n pè mí ní ọ̀sán yìí. Most of the time wọ́n máa ń send àwọn link kan sí mi, wọ́n á cut àwọn yamayama tí Saheed máa ń ṣe. Alájà yà wá ní kí n kàn tí ẹ wo náà máa ní Saheed èmi tí jẹ́mi Saheed ló máa sọ̀rọ̀ tírú èmi àwa lọ máa gbọ́ tí máa listen sí. Mo rò pé ìbàjẹ́ nìyẹn, ayé ti bàjẹ́ nìyẹn. Èmi á sọ̀rọ̀ Saheed á gbọ́ ni. Saheed máa gbọ́ pé mi ń sọ̀rọ̀ lọ́wọ́ ní tó bá ń ṣe ó máa fi sílẹ̀. Ọ̀ọ́ tí ò bá ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ń gbọ́rọ̀ títí wa ó máa pa lọ́lọ́ á máa gbọ́ ni, but Ọlọ́run ní pa wá dà Saheed á kí irú Saheed wa máa sọ̀rọ̀ kí wọ́n á máa wò. Bọ̀mí wá wà fọ́ sometimes máa kọ̀ pé jẹ́ kí n tiẹ̀ wo kí ló wà about. Sheikh, wallahi nǹkan tí alájà yẹn ń sọ fún mi bẹ́ẹ̀ lèmi náà ṣe ń rí. Kẹ wá dúró fọ́sẹ̀jú méjì pé kí ni kókó kan tó fẹ́ sọ tó máa fi lé yín kún nínú ìbẹ̀rù Ọlọ́run ọba. Sheikh, kò sí nínú ọ̀rọ̀ Saheed mọ́. Àfi kó wá máa táṣìírí èèyàn, àfi kó wá máa avenge ẹni tó ti ṣẹ̀ ní ọdún tó ti kọjá lọ, àfi kó wá máa avenge Dr. Sharaf sọ̀rọ̀ àwọn tàbílíkù, kó wá máa avenge tó ló gbowó, kò wá rí nǹkan kan gidi sọ nígbè, kò rí nǹkan kan fi gbèsè ayé ẹ̀ sọ mọ́ rárá ju pé kó máa avenge èèyàn tó ṣẹ̀. Màmá ẹ̀ lọ apá mi ṣàkíyèsí pé ṣé mi rí pé 9 out of 10 nǹkan tó máa ń ṣe gbàtà wà pẹ̀lú ẹ̀ náà nǹkan tó máa ń dálé lórí nìyẹn. Mo máa ń wo àwọn kéékèèké tó sì kúnú àwọn tí mi mọ̀, mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì wà nínú bọ́ọ̀dì ìbọ̀bọ̀. Sheikh, Saheed máa wà torí kó ti ní ìṣù pẹ̀lú àáfàá kan. Á dẹ̀ wá máa táṣìírí ibi tó ti lọ gbowó lélẹ́yìí o. Tó ń bá àwa náà wá máa comment lórúkọ ẹ̀sìn. Á gbé wá lórúkọ ẹ̀sìn àwọn ará ó ti ní ìṣù pẹ̀lú wọn. Irú nǹkan yẹn ló tó ń ṣe dì níyì. Ẹ wá àwọn nǹkan tó wá fọ́ ní Sheikh. Màmá yìí inú gbogbo àwọn tọ́lọ̀ ní kó déyàn, àwọn tó wà pẹ̀lú mi pọ̀ gan, gbogbo wọn lọ́lọ́run ní convince easily, Ọlọ́run ti ní kí n rí wọn convince. Wọ́n ti rí pé ẹni òfò ní Saheed ju ẹni tí mi ń sọ̀rọ̀ ẹ̀ lọ. A máa fa ọ̀rọ̀ yìí máa bá fa, tí n bá yí sọ́tún ayé mi sósì. Mi ò pé mi ì ní fi ẹ́ sílẹ̀ kó máa bọ́bọ́ yìí ẹni àánú ní. Ọjọ́ kan ó dà pé àwẹ̀ wá fẹ́ dé, wọ́n wá bá mi joke, wọ́n ní owó ọdún àwọn nǹkan wọ́n fi ń bá mi ṣeré ni. Mélòó ọdún mi ní ṣe bí Saheed wà ní Nàìjíríà ẹ lọ gbowó ọdún lọ́wọ́ ẹ wá tí wọ́n gbowó ọdún lọ́wọ́ tèmi eré ni o. Ọ̀rọ̀ yẹn lọ́lọ́run lò ní sábàbí tí ẹni yẹn tó fi kúrò lára Saheed. Bẹ́ẹ̀ni Saheed kò mọ pé wà láyé. Saheed ò mọ pọ́pọ̀lọpọ̀ àwọn tí ebi ń pa tó jẹ́ pé wọ́n á tún lọ yá owó wọn kán lọ fowó oúnjẹ wọn kán lọ fi subscribe wọ́n lè wo ìpè tó máa ṣẹ́ tán nígbà ládàá. Saheed adé tó máa ṣépè fún wọn wípé kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún ọ̀pọ̀lọpọ̀ wọn ní o dáa fún ogun ṣẹ́ Ọlọ́run jẹ́ kó dáa fún gbogbo wa ní o. Saheed á tún máa fi owó bùgá, ilé epo ti ṣẹlẹ̀, kíní kan ti ṣẹlẹ̀, àwọn tó dẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ tó ń fi wọ́n jẹun yìí kò sí nǹkan kan tó ń jẹun nínú wọn o. Mi nírú yìí kò mọ̀ ẹ́. Ìwọ wá ní òun bẹ́ẹ̀ mi sọ pé kíní kan kúrò lọ́dọ̀ mi kó lọ sọ́dọ̀ Saheed. Ọ̀rọ̀ yẹn ló wá dùn ẹni yẹn, òun lọ́lọ́run wá lò ní sábàbí ẹni yẹn fi kúrò. Inú mi dùn débi pé màmá yẹn ti wá ṣẹ̀ṣẹ̀ báyìí nìyẹn tí mò ń sọ ti wá rí aburú ẹ̀. Tẹ́ni yìí bá rí báyìí ẹni yà ni ọgbẹ́ni yìí ti ṣìnà. Èmi ni máa tún kọ́sùn ẹ̀ pé má sì pé fún àdúrà ní kó máa ṣe. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair. Náà gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe kádàrá kí a rí tìtálẹ̀ ìmọ̀ ní ìyẹn. So eléyìí tí a kàn gbìyànjú láti ṣe lálẹ́ òun náà ni láti pe àkíyèsí ọ̀tún àti òsì wọn. So pé then fún àwọn àtàbájọ́ ọmọ lẹ́yìn especially táwọn àtàbá gbé ọ̀rọ̀ yẹn náà lórí bóyá wà náà wò pé lágbájá là ń fáìtì fún àbí ilé là ń fáìtì fún. So ká gbìyànjú dáadáa ibi tá à ń ṣe yẹn a ti ń kọjá boundary ibi tí Ọlọ́run bá fẹ́ káwa mùsùlùmí dúró sí o. So ohun téèyàn ó sì ṣe téèyàn ò ní lè withstand ìyà rẹ̀ níwájú Ọlọ́run ó dáa kí mùsùlùmí ṣe kíni ká jìnnà sí kọ́lọ́run Allah subhanahu wa ta'ala kí ó má fi ọwọ́ ìyà rẹ̀ gbá wa mú. Ìkan nínú ìyá wa wọ́n tún ṣe wá ní àkíyèsí ń sìn nípa pé àwọn project masjid tá la fẹ́ kọ́ yẹn
pé ká gbìyànjú láti sọ fún àwọn èèyàn bí. So bákan náà gẹ́gẹ́ bí a ṣe sọ mi tèmi ti lọ ó ní ọ̀rọ̀ masjid àti ilé kéwú tá a la fẹ́ kọ́ a sì ń bí Ọlọ́run bá kọ́lọ́run kó ṣe rọrùn fún wa pa fẹ́ kí ó jẹ́ ọ̀fẹ́ ní ilé kéwú yẹn máa jẹ́. So inshallah ta'ala very soon ṣé a sọ fún wa pa tó ti gẹ́ẹ̀tì ààyè kan fún ibi tá a la fẹ́ lò tẹ́lẹ̀. So a padà rí pé tá a fẹ́ kọ́ yẹn bẹ́ẹ̀ kò ní lè contain bẹ̀. So a tún padà gẹ́ẹ̀tì ibì kan sí ẹ̀yìn ní ètò jẹ́ pé lórí ibẹ̀ yẹn sì àti ti ní depth nílẹ̀ rẹpẹtẹ báyìí sìn asọ́njọ́ yẹn pa ya 500,000. So a dẹ̀ tún máa ní ìwé àbí 200 fún yẹn again tó ti yẹn sìn látara balance tá a fẹ́ fún wọn. Then after ìkànnì ọmọ ìyá wa ti wá send 100,000 sí wa tó ti yẹn sìn 500 tá a yá yẹn náà wà lẹ́sìn ní ètò túmọ̀ sí pé 700 la need but a ti rí bí 100 ń bẹ̀. So a sì ní ìdìbí 600 wọ́n eléyìí tó ṣe kókó síwájú ní inshallah ogun tó ní ṣe pẹ̀lú project yẹn a gbé gbogbo àwọn kìíní yẹn jáde níta dẹ̀ ní orí ẹ̀ gangan tá a fẹ́ ṣe a fi hàn wá èyí nílá ìtàlá asáró wa nítorí Ọlọ́run ká máa bẹ pẹ̀lú wa gbogbo bàtà bá ti rẹ́dí àti ṣe ká jọ káwa náà bá rẹ́dí owó ńlá owó gidi ló fẹ́ náà wa torí pé tá a fẹ́ ṣe ń bẹ̀ nípa fẹ́ kọ́ masjid àdẹ̀fẹ́ kó tóbi gan àdẹ̀sọ fún wa pé ní agbègbè wa yìí òun náà ló máa jẹ́ markazu al-sunnah inú jẹ́ center al-sunnah wal jama'a ní ibẹ̀ àwa bí Ọlọ́run bá kó jẹ́ kó so èso orí dáadáa ju bá ṣe ń gbà lérò gan lọ. So yàtọ̀ sí pé máa jẹ́ markazu yẹn wá la fẹ́ ní madrasa lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ni pé ilé kéwú. So a dẹ̀ ń bẹ lọ́hùn nígbà tá a bá fi gbogbo ìdí kíní ilé lẹ̀ tán kọ́lọ́n tó ń ṣe é rọrùn kó yan àwọn aláàánú sí wa a fẹ́ kó jẹ́ pẹ́kọ̀ tí àwọn èèyàn máa kọ́ nílé kéwú yẹn kó jẹ́ ọ̀fẹ́. So aláma ṣọ́ọ̀kì wa gan èyí nílá ìta alákọ́lọ́n kó ṣàṣe rọrùn nígbà tá a bá ti parí ẹ̀. So a ní àwọn classes ń bẹ so àwọn yẹn a dẹ̀ fẹ́ ní ilé torí pé irú bẹ̀yẹn sì tó súnmọ́ jù ni pé a níbi tó máa ti tún jẹ́ pé kí ni o àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ò máa wà níbẹ̀ tó máa jẹ́ pé permanent ni a ní ìdílé fún wọn àwọn tíṣà mi máa wà níbẹ̀ tó jẹ́ pé ibẹ̀ náà máa wà ó torí pé wọ́n á padà so ẹni a ní ìdíyẹn kankan tó jẹ́ pé yóò máa bá wa kọ́ ọmọ ní Quran so ìyẹn òun náà ní ilé níbẹ̀ níbi tí wọ́n máa gbé tó gbó àwọn nǹkan yìí òun ni project tí a ní lórí ààyè yẹn so but inshallah ta'ala ọ̀rọ̀ pé mo bí sílẹ̀ nílò yẹ kí n tún lọ bẹ̀ so ọ̀nà pọ̀ bọ̀ máa gbìyànjú láti débẹ̀ lọ́la tó bá tún possible nígbà tá a ṣe fídíò eléyìí tá a ṣe ń jọ òun níbi tá a sọ pé ibi ilẹ̀ yẹn dé ẹ̀yìn ibi ilé yẹn Ọlọ́run tó wá rí pé ó ti wá ẹ̀sẹ̀ òní ìmí ìtàlá tó gẹ́ ti papọ̀ ń sìn torí ibi tọ̀hún yẹn sáìsì tá a rò pa fẹ́ mú bẹ̀ tó padà dínkù so torí ẹ ibi tá a bá fẹ́ kọ́gbọ̀n ò lè gbàbẹ̀ ẹ́ mọ́ wọn fi tún wá ní ká mú ẹ̀yìn yẹn sí ni owó yẹn ti tún extend báyìí sí Ọlọ́run bá kó sábà wa kún ẹ̀yìn ọmọ ìyá wa ní ọwọ́ kó jẹ́ kí a lè dúró tì wá kanlẹ̀ so bí ó ṣe rí nìyẹn a fẹ́ kọ́ mọ́sídìí síbi àṣìfẹ́ kọ́ mọ́sídìí yẹn lè má tóbi gan a lè fẹ́ kọ́ mọ́dúrásà náà sí ibi a fẹ́ kọ́ àwọn ilé kan náà sí ara rẹ̀ so inshallah ta'ala ohun tí a wàá ṣe ni pé tá a bá ti gẹ́ẹ̀tì gbogbo ń tá a la fẹ́ ṣe tán so pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba iye tí gbogbo ń tá a kọ́kọ́ rò pa nídìí náà tá a fi ṣe starting àwọn project yẹn iye tó bá máa cost wa a máa ṣe kíni a gbé jáde fún wa owó ńlá ni torí pé n ta ti ń fojú à ń tinú kẹ́lẹ́ kó sáré gbọ́ kalẹ̀ báyìí sìn nínú tá a kọ́kọ́ ń fojú tájẹ́tì sí ni pé à ń fojú tájẹ́tì 400 bags of cement ní tá à ń tájẹ́tì báyìí sìn tó jẹ́ pé a kọ́kọ́ máa gẹ́ẹ̀tì fún a dẹ̀ ń tájẹ́tì bóyá bíi 10 tipas of iyẹ̀pẹ̀ ó wá lè jù bẹ́ẹ̀ lọ a padà máa sọ yẹn fún wa inshallah ta'ala nígbà tá a bá conclude ntàfẹ́ kọ́ so ntàfẹ́ yẹn nípa calculation yẹn Ọlọ́run kò ṣe rọrùn so káfíńra sọ fún wa báyìí àwọn tá a bá fẹ́ bá wa dá sí ètò wa ẹ dákun kí ètò yìí kó lè máa lọ bí a ṣe fẹ́ account number tí a bá wa fi owó yẹn sí a ti sọ fún wa náà tẹ́lẹ̀ so ká tún ra wa létí kó tó di pa àmọ́ lọ inshallah ta'ala account number tá a bá fi owó náà sí a ní owó tá a nídìí ń sìn bí i 100 plus ni a nídìí fún program wa báyìí sìn torí pé a fẹ́ ṣe services yẹn jẹ́ ni wa láti bàtà ti láti bí i ọdún kan sìn nílẹ̀ yìí more than ọdún bí i going to 1.5 years báyìí sìn òun ni epo là ń lò epo jẹ́ ni every day by day láti wá gba ìwádìí wá sí pé bí a ti rí services kan fún un láti gbà tó náà ti kádàrà pàtó dé ibi tá a wà yìí so definitely a ní bùkátà sí àtúnṣe kọ̀ọ̀kan lára rẹ̀ afẹ́rẹ́ àwọn kankan sí then a rí gẹ́tì epo then data láti lè tún máa fi continue program wa kó má tún lọ stop torí pé a rí pé ìdákùnrin fúngbà míì ní lábá ṣe program fúngbà kan yóò kàn tún lọ ni so financial aspect ńgbà míì náà máa ń affect ọ̀nà bàkú sànù wa so àtàbà bá wa dá sí òun náà nìyẹn 1381503713 Access Bank òun ló wà nísàlẹ̀ ojú screen wa yẹn yẹn so 1381503713 kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó bá wa san gbogbo ẹ̀mọ̀ yà wá ní ẹ̀san lórí hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh